Only Jesus TV. Tí Yinka TNT sọ́ra rẹ o, sọ́ra rẹ, má jẹ́ kí n bínú, má jẹ́ kí n bínú, tí n bá bínú sí yàn, kí n máa parẹ́ ni o, má jẹ́ bínú o, mo ti ń gbénu mi o, mo ti ń gbára mi, mo ti ń gbénu mi, mo ti ń gbára mi, mi ò kí ń bá yàn jà, mi ì dẹ́ ẹ̀dá sí yàn, jẹ́jẹ́ mi mo lè wà controversial, mo máa wà controversial lórí òdodo ni o, lórí òdodo, mi ò kì í tí n bá jẹ̀bi èèyàn, mo máa apologize, máa bẹ̀bẹ̀ tí n bá jẹ́ pé mo jẹ̀bi ẹ, tó bá validation kàn mí, tí mo rí pé mo jẹ̀bi ẹ, máa bẹ̀ kọ́ má bínú ni. Torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ fún àwọn Ogogo families, tó bá jẹ́ pé explanation tí mo ṣe fún àwọn fans mi lánàá, tá a bá rí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó bí wọn nínú níbẹ̀, kí wọ́n má bínú, kí wọ́n fi mí yá Ọlọ́run, kí wọ́n fi mí yá màmá. ẹ wo Alfa Akeem wọ́n ti jáde lórí fídíò tí àǹtí Yinka TNT tí wọ́n ṣe ṣáà pé mo sọ fún wa nínú fídíò yẹn pé tí Alfa Akeem tí wọ́n bá ti response sí ohun tí àǹtí Yinka TNT sọ a máa update wa a máa gbé wá fún a máa jẹ́ ká mọ̀. Ẹ wo wọ́n ti jáde fídíò náà lélẹ́yìí báyìí o. Nǹkan méjì ni wọ́n mẹ́nu bà ni wọ́n ṣe nínú fídíò yìí. Àkọ́kọ́ ni pé wọ́n fún àǹtí Yinka TNT ní warning tó ní agbára. Bákan náà wọ́n tọrọ àforíjì lọ́wọ́ fámìlì actor Ogogo. Ẹ máa lọ rí fídíò nísìnyí, ẹ jọ̀ọ́ bá mi share ẹ má dá nìkan wò, ẹ jẹ́ kó lọ viral gan. Gbogbo àwọn tó ti rí fídíò àkọ́kọ́ tí àǹtí Yinka TNT tí wọ́n ṣe yẹn kán lè rí fídíò ilé náà, torí etí tó bá gbà ló yẹ kó gbàbọ̀. Ẹ ṣe yóò dára fún wa, mú padà bọ̀ náà ó yá lókè lọ́hùn. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Wa makaru wa makara Allahu wa lahu khairul makirin. La yahiqu limakiru sayyi'u illa bi ali. Yinka TNT àbí kí náà ń pè é Yinka TNT, àwọn èèyàn sẹ́ndì fídíò tó ṣe, wọ́n sẹ́ndì ẹ̀ sí mi. Mo rí fídíò tó ṣe. Àkọ́kọ́ náà alijasahu min jinsil amal. Àníyàn rẹ tó fi ṣe fídíò yẹn Ọlọ́run máa fi san ẹlẹ́san. Àníyàn tí mo fi ń ṣe tí mò ń ṣe k'Ọlọ́run fi san mí lẹ́san. Yinka TNT ẹ̀mẹ́ta ni màá wí ni màá sọ. Ẹ bá ń ṣe fídíò yìí kọ́dọ̀dọ̀ Yinka TNT. Àníyàn tí Yinka TNT tó fi ṣe fídíò tó ṣe yẹn Ọlọ́run máa san ẹlẹ́san pẹ̀lú àníyàn tó fi ṣe fídíò yẹn. Àwọn sẹ́tìmì náà dẹ̀ ń ṣe lórí péjì mi because I don't know you, nǹkan kan ọ̀dọ́ pàwọ́ papọ̀ kò sí so. Tó bá jẹ́ pé iṣẹ́ tó jẹ́ yẹn o, àwọn fámìlì Alhaji wa Azan Ogogo ni wọ́n rán ẹ, ni wọ́n bẹ̀ níṣẹ́ tó jẹ́ yẹn. Bọ́ síta kò ṣe fídíò kó sọ pé àwọn fámìlì Alhaji wa Azan Ogogo ni wọ́n rán ẹ níṣẹ́ tó jẹ́ yẹn. Wà tún fídíò mi ṣe o. Fídíò mi tí wàá dẹ̀ tún ṣe. Iṣẹ́ tó jẹ́ yẹn mo fẹ́ mọ̀. Bóyá àwọn fámìlì Alhaji wa Azan Ogogo ni wọ́n rán ẹ. Bóyá fúnra rẹ lọ́dẹ̀ jẹ́ mo fẹ́ mọ̀. So because ọ̀rọ̀ ń bẹ nínú mi tí mo fẹ́ sọ but díẹ̀ ni màá sọ. Nǹkan dẹ̀ kàn ẹ́ ni màá sọ. Ó dìgbà tó bá tó sọ pé àwọn fámìlì àwọn Alhaji wa Taiwo Azan ni wọ́n rán ẹ kí n tó fi òkú kù. Torí pé mo mọ̀ pé àwọn kan náà rán ẹ, wọ́n àti tẹ̀lé rán ẹ. Yinka TNT mo mọ̀ pé wọ́n à lè rán ẹ níṣẹ́ tó jẹ́. Torí pé ọ̀rọ̀ ló máa ń kó mo rò wá, èmi ò kì í báyàn ní class, mi ò ń dẹ̀ ń báyàn bínú lórí social media yìí. Ó ní tó ń promote lórí page ẹ, lórí page mi ó ní tí mo ń promote. Ọ̀dẹ̀ lè rí kí kódà àwọn tí mo ń promote lórí page mi tí n bá fi nǹkan sílẹ̀ lórí page mi pé nǹkan yìí o, oògùn yìí o, àìsàn báyìí ní ṣiṣẹ́ fún o lè rí mi kí n fi nọ́mbà mi sílẹ̀ because mo ti wà occupied already. Mo ti busy. I must tell you the fact, mi ń wá owó kiri mọ́, owó ní wá mi kiri. Fact tí mo fẹ́ sọ fún ẹnìyẹn. Mi ń wá owó kiri mọ́, owó ní wá mi kiri. Ẹni tó sick. Gbogbo wa la lẹ́gbọ̀n, a ní èèyàn bí Ogogo, gbogbo wa la ní nínú family wa. Ọ̀sẹ̀ ẹni tó lè gbàdúrà kí ẹni tó ó ní irú Ogogo yẹn nínú ẹbí ẹ̀ kó wá gbàdúrà ká burú ṣe. Ká tó ń burú, sógògò lẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ lọ gbàgbọ́ fún ni. Ogogo ìṣẹ́ni àkọ́kọ́ náà tí mo fọ́ ara mi lọ sáà fún tọ́lọ́ dẹ̀ ní kó rí wòsàn. Ask Don Richard now, say stage play ní Don Richard ni. Àyèmáyé àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run lò wá ní sábàbí kí wọ́n rí wòsàn nínú ayé wọn. Téèyàn bá gbéra rẹ̀ wá bá wa publicly on social media, àwa náà máa attend sí publicly on social media. Téèyàn bá pè wá lábẹ́ aṣọ, èèyàn mélòó ló bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ tá a gbóòrò ẹ̀ wá sórí social media. Ọmọ yẹn patient mo deal pẹ̀lú ni. Most of my customers, they are not in Nigeria, they are in diaspora. Customer mélòó mo ní Nigeria. Àwọn tí mo deal pẹ̀lú jù, àwọn tí wọ́n ra àsì mi jù, they are from diaspora and I don't
publicize my number. I don't call my number. I don't publicize my number. Not until tí àwọn case tó bá critical. Tí mo dẹ̀ rí pé bóòlù ni wọ́n ṣe lè locate mi pẹ̀lú àwọn ẹni yìí. I have to drop my number. Wọ́n sì ní wáyé mo máa fi nọ́mbà mi sílẹ̀. Orí ẹ̀kẹ́ tó lè lọ sórí péjì mi kí n tó lè sọ nǹkan kan bóyá mo fi nǹkan wòsàn lẹ́ni kí n wá kí n tó lè sọ pé lẹ́yìn ẹ pè nọ́mbà mi sórí ẹ pè fóònù mi tẹ bá fẹ́ ṣiṣẹ́ yìí màá bá yín ṣe ọyẹ ẹ pè nọ́mbà mi kí wọ́n máa pè nọ́mbà mi. I don't call my number unnecessarily because I know what I'm doing. Ní tí mo gbé lọ́wọ́ jẹ̀ níhù mo dẹ̀ máa tí mo gbé lọ́wọ́ mẹ́rin dẹ̀ ti torí ẹnìkan ṣe. So kéèsì Alhaji wa Taiwo Hassan Ogogo bí kéèsì wọn ti wá ló jẹ́ kí n address ẹ̀ publicly lọ́mọ wa wá sórí social media fúnra ọmọ lọ́wọ́ sórí social media tó gbé ọ̀rọ̀ Alhaji wa Hassan Ogogo tó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà tẹ́mi dẹ̀ wà nínú ọmọ Nàìjíríà ó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà pé gbà wá o kódà ó sọ boldly níbẹ̀ pé cancer ni o ó dẹ̀ ti wọ stage 4 ta ni ọmọ pé stage 4 cancer is very very critical condition. Àfàlábòsí èèyàn alábòsí ẹ̀dá ló máa sọ pé stage 4 cancer o kì í ṣe critical condition. What have I done wrong? Tí n bá tiẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe sọ yẹn àwọn family ọ̀fẹ́ I need to apologize to the family of Ogogo kí wọ́n má bínú mo fi àsìkò yìí bẹ̀ wọ́n mo dẹ̀ fi àsìkò yìí rọ̀ wọ́n kí wọ́n má bínú ṣùgbọ́n ìtọ́ bá ti dórí social media ó ti kúrò ní táàkì ń gbọ́mọ́. Mi ò ṣàdédé lọ síbẹ̀ náà ṣé mo kàn gbéra mo kàn ṣàdédé pé mo gbé amọ lọ síbẹ̀ ni mi ò ṣàdédé lọ síbẹ̀ náà. Igi súnmọ́gi lọ́bọ̀ ń yọ ṣé màá kàn ṣàdédé kó àgọ́ ọmọ yẹn tí mo fi ṣe ni. Yinka TNT sọ́ra rẹ o mi ò kí n bínú o fi tiẹ̀ ṣe tiẹ̀ kí n fi tèmi ṣe tèmi o sọ́ra rẹ o. Tó bá jẹ́ pé àwọn fámìlì náà wá rán wọn ní sẹ́tọ̀ ọjọ́ yẹn jáde padà kọ́ wá jẹ́ kó yé mi pé àwọn fámìlì so màá wá padà jáde màá wá sí àwọn àlàyé kan. ọmọ Alhaji wa Taiwo Ogogo ó wá sórí social media èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan báyẹn ṣẹlẹ̀ àwọn fans ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tag mi tágì tí ń bẹ lórí fóònù mi lẹ́ òru ọjọ́ tí àárọ̀ ọjọ́ tí mo ṣe fídíò yẹn kí n tó jí bóyá òru ìjẹrin mọ́júmọ́ ìjẹta tágì tí ń bẹ ní orí fóònù mi ní òru ọjọ́ yẹn kílẹ̀ ò tó mọ́ nígbà tó tẹ̀ nǹkan mo pa fóònù lóru pé àwọn wo ni wọ́n mẹ́sẹ̀jì mi lóru àwọn nìkan wo ni wọ́n pè mí lóru ìgbà tí ilẹ̀ mọ́ tí màá tan fóònù mi ìyá wa kan mi torí fáǹsì àwọn tí wọ́n máa ń pè mí pọ̀ and I don't save numbers mi ò kì í save number because ẹni omi tó bá mọ níwọ̀n lèyàn máa ń rẹ́ lásì. I have numerous customers in diasporas little customer ni mo ní Nàìjíríà so mo bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi tagging ìgbà tí máa fi jí láàárọ̀ ọjọ́ yẹn mo kàn rí pé orí fóònù mi kún mẹ́sẹ̀jì ti pọ̀ rẹpẹtẹ tí má sí mẹ́sẹ̀jì eléyìí please Alhaji Ogogo in need of you please help Alhaji Ogogo please oníkálukú kí ni mo fẹ́ ṣe nígbà ọ̀dẹ́ jẹ́ pé humanity wọ́n dá máa wá ni bàbá tó bí mi ó sin ọmọnìyàn tó fi jáde láyé ni bàbá mi ò kí ń fi ọ̀rọ̀ ẹni tí nǹkan kan bá fẹ́ ṣèyàn tí bàbá mi bá ní gbogbo agbára ní bàbá mi máa ń sà láti lè ràn yàn lọ́wọ́ ọ̀nà alhamdulilayi mo jogún ohun tó da látara bàbá mi. ti Don Richard nígbà tí ọ̀rọ̀ Don Richard ṣẹlẹ̀ so ṣebí ó gbé wọn sórí social media náà ni mo dẹ̀ pé wọn èmi náà dẹ̀ ṣe fídíò pé mo ní ìdí Don Richard òmùn wá o mo fẹ́ ṣe yes comment mo dẹ̀ ṣe fídíò lórí ọ̀rọ̀ Don Richard so àwọn èèyàn dẹ̀ táàgì mi wọ́n dẹ̀ ṣe nọ́mbà mo dẹ̀ ṣe house mo dẹ̀ gbé lọ bá Don Richard and alhamdulilayi ṣe state play nìyẹn wọ́n fẹ́ tàgbó tí n bá fẹ́ tàgbó mo mọ iye àgbo tí mò ń tà àgbo tí mo tà pẹ̀lú ìkọ́mọ́nkẹ́wó tọ́lọ́ fi ṣe ibi tí tó fi ṣe lé ńlá fún mi tọ́lọ́ fi ṣe ogun tó ṣe fún mi kí ló tó kù ṣé ká jẹun ká wọṣọ ká travel káàkiri ibi tó bá wù wá ká lọ múra nígbà tó bá wù wá àti lọ àti rìn yẹn lọ kí ló tó kù. Omi tó bá mọ níwọ̀n lèèyàn máa ń rẹ́ lásì ìnífẹ̀ẹ́ ọmọnìyàn tí ń bẹ lára wa ó lọ́jọ́ ká ṣe ń tà ṣe ọmọ yẹn tí mo ti tó kọ́ọ̀sì mi àti lílo àti bíbọ̀ àti rẹ́sípì tí mo gbé lọ fún wọn ni tó wá gbọ́ sórí social media tó ń ṣẹnu yánnayànna àwọn fi Alhaji Taiwo Hassan àwọn fi make market àwọn fi máa ṣe dẹ̀dẹ̀rẹ̀ ní ẹni ta ló make market ayé ti màmí ọ̀rẹ́dì náà wọ́n ti rìfọ́nà lèmi ń jẹ́ bí mi polówó ọjà àwọn tó ń lo àti mi wọ́n rìfọ́nà mi rìfọ́nà ni mo ń jẹ́ if you don't know but tógun ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni tógun ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni tí mo bá mọ nǹkan tí mo dẹ̀ rí ẹni tí ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí nǹkan yẹn ń ṣe èmi máa jáde kódà kò jẹ́ pé nǹkan yẹn ẹni yẹn nǹkan yẹn ti wà lójú kú ní tá a bá sì lè ṣe
láti lè fi ran ẹnu lọ́wọ́ á sì ṣe á mọ̀ pé gbogbo ibi tó bá tiẹ̀ wá padà já sí tọ́lọ́run lọ padà ṣe. kì í sálájì òkòkò alájì Táíwò Hasan Ogogo sáwọn lẹ́ni àkọ́kọ́ ni àwọn kọ́ lẹ́ni àkọ́kọ́ náà ó sáwọn lẹ́ni àkọ́kọ́ ni wọ́n kọ́ gbé nǹkan fún ni àwọn kọ́ lẹ́ni àkọ́kọ́ ò lọ sí fẹ́ẹ́dì ìṣẹ́ dáadáa àwọn tó lọ ń lò wà ní sábàbí fún wọ́n ti pọ̀ rẹpẹtẹ àwọn tó wà tó jẹ́ social media wọn lẹ́rí yẹn àwọn tí ì ṣe social media wọn pọ̀ rẹpẹtẹ àwọn testimonies ti ń bẹ lórí fóònù mi ò kì í ṣe kékeré because torí pé kì í sọ̀rọ̀ kì í ṣe social media ni wọ́n gbé wá secret làwọn nìyẹn nǹkan tó pamọ́ làwọn yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ kan ti gbé wá sórí social media táwọn followers tag mi Alhaji Akeem ẹ̀dá kan nǹkan báyìí ṣẹlẹ̀ afẹ́kẹ́ àtẹ́ndì sí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so kí ni mo fẹ́ ṣe nígbà tí mo lọ tí mo gbé nǹkan yẹn fún wọn àwọn tí wọ́n tag mi àwọn olólùfẹ́ mi àwọn followers mi àtàwọn olólùfẹ́ Alhaji Táíwò Hasan Ogogo tí wọ́n message mi so bí mo ṣe wá jẹ́ kí wọ́n mọ̀ pé a ti deliver rẹ̀ fún wọn o so ó ti dẹ̀ṣẹ̀ pé n tí ẹni ká ṣe o a ti deliver rẹ̀ fún wọn o ó ti dẹ̀ṣẹ̀ mi ò àwọn ọ̀rọ̀ míì tí ó bá jáde nínú fídíò yẹn I'm ready to do apology lórí ẹ̀ bóyá àwọn ọ̀rọ̀ míì tí mo sọ níbẹ̀ tàbí àwọn àsọjù míì tí àwọn ọ̀rọ̀ míì tẹ̀rí ń bẹ̀ gẹ́gẹ́ bí pé àáfàá ti sọ̀rọ̀ jù àáfàá ti I'm ready to apologize màkà wá gbé fídíò mi lórí pé wọ́n ń wé lórí pàfẹ́ tajà ni títa ní tajà so ṣé ọjà tí màá fi Alhaji Ogogo tà ní irin tó ń lọ yẹn Ọlọ́run fi ṣe oore fún mi débi tó dé ni àbí kíni èmi ò ní ṣèyàn tí máa fi ẹ̀mí èèyàn tajà o tó bá jẹ́ yẹn ni o tó bá jẹ́ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ èmi ò sí lára ẹni tó lè fi ẹ̀mí èèyàn tó lè fi tajà ṣùgbọ́n etí tó bá gbọ́ àlọ ọ gbọ́dọ̀ gbọ́ àbọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí ò lórí social media ni tó máa ń wò wá sọ lórí social media pé nǹkan báyìí o ó ṣe bàbá wo irú wa ò yá alẹ́ mọ̀ ìgbọ́n mọ́tẹ̀ tí wọ́n tún social media gbogbo àwọn èèyàn ti mọ̀ àwọn tọ́mọ̀ náà ni wọ́n pè wá àwọn tó wá pè wá nígbà tá a lọ tá a dẹ̀ dé kò sí kò yẹ ká fún àwọn èèyàn lábọ̀ pé n tẹ́ pè wá lé lórí o a ti lọ o a ti bọ̀ o a ti ṣe báyìí o àdúrà ló kù o ká mọ̀ fún wọn lábọ̀ so ìyẹn ti wá di pé wọ́n fi ń tajà lọ́sọ̀ gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ lórí social media lẹ́nìí wọ́n ṣe wàhálà kan tó rí ni kò sẹ́ni tó yìí sọ pé ìsílẹ̀ lòní nọ́mbà mi because I don't call my number on social media pé o ẹ dákun o ẹ pè wá tó yí nọ́mbà yìí tí ó bá jẹ́ pé bóyá irú nǹkan tó critical tá a dẹ̀ ní láti wá ọ̀nà láti dọ́dọ̀ ẹni ẹsẹ̀lẹ̀ so kí wá ní ìgbà tó bá tẹ̀ wá jẹ́ sí pé lẹ́yìn pé a gbé fún ọ gan apẹ nọ́mbà gan àti tajà so kí ni tó wọ̀ sínú pé ká pe nọ́mbà fáwọn èèyàn pé irú tó ṣẹlẹ̀ yìí o tá a bá fẹ́ kírú ẹsẹ̀lẹ̀ ìyá ẹgbà nọ́mbà wa káṣẹ wa tó bẹ́ẹ̀ ká tó wá tó mùrù èmi ò ń sẹ́ńtì máa ń pè náà because orí fóònù mi ti kún ọ̀rẹ́dì wàláhì mo fi àlùkùrì á nìbúra last month ni mo wipe off almost 10,000 messages on my phone I had 10,000 messages lórí fóònù mi lórí whatsapp méjì mo ń lò ẹyọ kan nínú whatsapp méjì tí mo ń lò I had 1,000 messages last month ni mo wipe ẹ̀ kúrò lórí fóònù. Presently mo tún ṣe ń sọ yìí mo tún ti ní almost 3,000 messages tí mi ti ráyè attend sí tí mi ti ráyè dá lóhùn. Yinka TNT sọ́ra rẹ o má rí bínú Ọlọ́run àlìjàsá omi ń jí sílẹ̀ amọ́lì àlìjàsá omi ń jí sí ibi Ọlọ́run gbé àwa délé ní tọ́lọ́ mú wa délé ní èèyàn kankọ́ ni yóò jà wá bọ́ èèyàn kankọ́ ni yóò kọ̀yìn Ọlọ́run sí wa torí pé fún Ọlọ́run ló kọjú sí wa. èèyàn kankan ọ̀wà ni ọwà so mi ma èròǹgbà rẹ lórí tó ṣe ṣùgbọ́n pẹ̀lú èròǹgbà rẹ yẹn Ọlọ́run máa fi dá ẹ lẹ́jọ́. fídíò tí mo ti ṣe analysis fún àwọn followers mi lánàá pé a ti lọ o a ti dé o àwọn tí wọ́n pè mí alájọ wa mo ti ń la àlẹ́ àti wọ́n pè mí wọ́n láwọn family wọ́n react sórí fídíò yẹn but they promise wọn because mo lọ síbi kan lánàá so ìgboro ni mo wà lánàá mo lọ bí kan lánàá gbàtí máa fídíò ti rẹ̀ mí so ní òru èní mo delete fídíò yẹn because wọ́n ní àwọn family react sí pé wọ́n láwọn like báwọn yẹn ṣe ń sọ there is no problem mo dẹ̀ delete fídíò yẹn kó lórí fóònù mi mo delete fídíò yẹn kó lórí fóònù mi so kí ni ti Yinka TNT mo ti ọjà recipe mi ó ti kúrò lórí Nàìjíríà mo ti gbé lọ China mo ta recipe ní China kò tó orílẹ̀-èdè ó dà àwọn orílẹ̀-èdè mi tó ti ń pè mí tí mo tó ń lọ lẹ́nu jọ́ mẹ́ta yìí láwọn house ti tiwa my house
It's an international house. House tèmi ti di international. Because mo mọ tí mo ṣe. Àwọn tí wọ́n dẹ̀ ń ra house lọ́wọ́ mi, the father la ń jẹ́. Tó o bá tajà èèyàn kò ní tajà yẹpẹ̀, ó má gbowó òkúta. Tó o bá tan tọ́da báwọn èèyàn, wọ́n á rí fáàrẹ̀ sáwọn èèyàn míì. Tí mo bá dẹ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn, tí mo bá gba owó táwọn èèyàn bá sanwó fún mi, because èrò pọ̀. Àwọn tí mo bá gbowó lọ́wọ́ àwọn èèyàn tí mi ráyè deliver house fún, náà bá pè mí tọ́sẹ̀ ní rìsíìtì, mo ń dá owó àwọn èèyàn padà. Èmi máa ń dá owó àwọn èèyàn padà. Látọdún tá a ti wà lórí social media tá a ti ta house. Tó bá jẹ́ pé ajẹ́ fọwọ́ ni tàbá jẹ́ ẹni tí ó máa ń mú kànmọ́kàn ni, ayé wọ́n á ti gbé ọ̀rọ̀ wá sórí social media. Ẹlòmíì àsanwó fún láti gbàgbé láti máa gbàgbé ọjọ́ tó lọ má dẹ̀ kádàrà tí wọ́n bá mẹ́sẹ̀jì wa pé áàtì àwọn kankan àwọn ò ní ìdí àti yẹn mọ́ àwọn ti rà níbòmíì because ọmọ ń take time kẹ́lòmíì tó kókó tó rí wa bá sọ̀rọ̀ mo mọ iye mẹ́sẹ̀jì sí ń bẹ lórí fóònù mi lọ́jọ́ pé mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà ó ń bẹ lórí fóònù mi mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà ń bẹ lórí fóònù mi ẹlòmíì ti ń tẹ̀ nọ́mbà mi láti last year ní táàtì ráyè sọ̀rọ̀ so ó ń bẹ nínú ẹlòmíì tó yẹ pé wọ́n á ti sanwó fún wa lọ́jọ́ pé mẹ́sẹ̀jì tí àwọn mẹ́sẹ̀jì bó ṣe ń wọlé a ti lé mẹ́sẹ̀jì wọn lọ táwọn ẹsẹ̀ máa wá kiri tá a bá ti wá wá táàrí because nọ́mbà èèyàn mélòó la fẹ́ save nọ́mbà èèyàn mélòó la fẹ́ save tá a bá ti wá wá táàrí táwọn ẹ̀dẹ̀ ti pè wá because cost máa ń pọ̀ fún wa. mo ti ń sáyé mi kí n tó ṣẹlẹ̀ challenge ìsàlàyé ògógó nìyí gbogbo wa humanity ti ń bẹ lára kọ sáyé ṣé o rò pé mo wọlé débi kí n mo gbé àgbo láti Òṣogbo mo gbé lọ sẹ́kọ̀ọ́ mo fi time mi I spent my money I create time to deliver the package. Àwọn tí wọ́n ń fi owó ra àgbo lọ́wọ́ mi lè gbé àgbo lọ fún wọn lé. Àwọn tí wọ́n ń fi owó tí wọ́n ń fi 500,000 600,000 ra àgbo lọ́wọ́ mi tọ́wọ́ bá mọ̀ àwọn èèyàn ra àgbo 600,000 lọ́wọ́ wa wọ́n ra àgbo 500,000 lọ́wọ́ wa wọ́n ra àgbo millions of naira lọ́wọ́ wa láti oríṣiríṣi. Jẹ́ pé tá a bá máa calculate ẹ̀ ìmí máa wọ 500 ìmí máa wọ 600 ìmí máa wọ 700. Mi ò lọ gbé àgbo fún wọn nílé tí ò bá jẹ́ pé torí ìfẹ́ èèyàn àti ìfẹ́ àti humanity tí ń bẹ lára wa. Mo fọwọ́ ara mi ṣe nǹkan mo package ẹ̀ mo tún wá rẹ epo tọkọ̀ mo tún wá gbọ̀dọ̀ èkó mo tún wá lọ gbé fún wọn. Àwọn tí wọ́n wá táàgì wa tájà àwọn èèyàn dáadáa tí wọ́n pè wá pé ẹ dákun ẹ bá wa ọ̀nà tẹ́lẹ̀ ní àbá lè gbà ran tẹ́ bá lè gbà contribute sí health alájẹ wa Táíwò Ògógó ẹ dákun gbogbo àwọn tí wọ́n wá tàjọ yẹn ká máa update wọn ká máa sọ fún wọn. So bí mo ti wá update àwọn èèyàn tí because ọ̀rọ̀ health alájẹ wa Táíwò Ògógó kì í ṣe ń tọ́ pamọ́ ó ti dórí social media already. So àwọn tí wọ́n wá update wa tí wọ́n sọ fún wa tí wọ́n bá wa sọ̀rọ̀ pé ká ṣe àgbo fún wọn so tá a wá lọ gbé fún wọn a ní láti fún àwọn yẹn lábọ̀ mọ́ àbí ṣé wọ́n individually ní kí n máa pe àwọn tí mi mọ̀ ṣẹ́jẹ́ pé àwọn torí pé àwọn tí wọ́n mọ̀ wá wọ́n pọ̀ ju àwọn tí a mọ̀ lọ àwọn bẹ́ẹ̀ pé ìfẹ́ aláàjì wa Táíwò Ògógó ni wọ́n ní tí wọ́n fi mẹ́sẹ̀jì wa so sẹ́yẹ kọ̀ọ̀kan ní kí wọ́n máa pè wọ́n pé ẹ dákun àjọlọ I must tell you the fact pé tó fi di ìrọ̀lẹ́ àná mo dẹ̀ tún rí àwọn tí wọ́n tag mi pé aláàjì ẹ dákun ẹ bá wa attend sí aláàjì Ògógó àṣà tá a dẹ̀ ti lọ bẹ̀ tó fi di ìrọ̀lẹ́ àná wàláì mo fi àlùkùránì búra tó fi di ìrọ̀lẹ́ àná làwọn èèyàn tó ń pè mí tí wọ́n tag mi lórí ẹ̀ tí wọ́n pé ẹ dákun abẹ́kẹ́ bá wà tẹ́ǹtì tí wọ́n ẹ dákun wọ́n ṣe wá ń sọ wọ́n pé àá ti lọ àti dìdìbà kódà ti ṣe fídíò láàárọ̀ yìí ìyẹn mo sọ fún ọ lánàá bẹ́ẹ̀. So báwo la ṣe fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n tag wa báwo la ṣe fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ tí wọ́n tọmọ Nàìjíríà gbélé wa lọ́wọ́ àti jẹ àti dìlífà rẹ̀. Mo rẹ́dì láti make apology nínú fídíò yẹn tó bá ní àwọn ọ̀rọ̀ kan tí mo sọ tó bí gbogbo fámìlì inú ẹ dákun ẹ má bínú gbogbo fámìlì Ògógó tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo sọ tó nígbà tí mo update àwọn èèyàn lórí ìgbà tí mo ṣe fídíò yẹn mo bẹ̀ gbogbo ẹ̀yin fámìlì Ògógó ẹ̀yin Ògógó fámìlì mo bẹ̀ yín ẹ má bínú tó bá jẹ́ pé ó láwọn ọ̀rọ̀ kan tí mo sọ tẹ́ ẹ̀ like tó bí nínú lórí ìgbà tí mo ṣe update but I have to update people lórí recipe tí mo gbé wá fún yín kódà ààyè tí ọ̀gbà mi ni èmi ò ní èyí lọ gbé recipe fún yàn kí n má ṣe fídíò ìgbà tí mo bá mu níbẹ̀ torí pé ayé gbẹgẹ́ kọ̀sáyé ó yẹ kí n gbé recipe yẹn ó yẹ kí n send ẹ̀ ni ó yẹ kí n send ẹ̀ mo fẹ́ send ẹ̀ tẹ́lẹ̀ ni àwọn kan ló pè mí náà nínú àwọn fáǹsì wa àtàwọn èèyàn tọkọtọ náà ni wọ́n pè mí pé aláàjì ẹ má send kìnìyàn torí èmi gan there is no time for me mi ì ráyè ní tí mo ṣe pọ̀ ju kí n fi time lẹ́ẹ̀kí n lọ sẹ́kọ̀ọ́ book up aago 11 to 12 ni mo tó wọlé lálẹ́ ẹjọ́ yẹn to 12 nínú ọmọ tá a jọ lọ mi mà tí o ti jẹ àárọ̀ wọ́n ń dáná oúnjẹ lọ́wọ́ ni mo ní mú lọ́wọ́ ní à ń lo Èkó ìgbà tá ń bọ̀ láago ní after 7 tá a fẹ́ gbéra lẹ́kọ̀ọ́ ni mo tó ń bi léèrè pé ṣé wọ́n tiẹ̀ ti jẹun nígbà tí mo lójú ẹ̀ bó ṣe tọ́ ó lóun ti jẹun wọ́n á ṣẹ̀ṣẹ̀ fún un lówó pé tá a bá ti wà ní odò ọ̀pọ̀ ọ̀yà ara búrẹ́dì àfẹnu kan anything ẹni tó ti jẹun láàárọ̀ kò tó kùn lẹ́ oúnjẹ tí ń bẹ nínú anybody la gbé bọ̀ ẹni tí ò tí jẹun kò jẹun tá a fi dé Ìbàdàn
àtúnṣe ìyẹn la wá ṣe so ṣe bá ṣe torí èèyàn ni tó bá jẹ́ pé torí èèyàn ni mi ní go extend mi ní ṣe tó bá yẹn tó bá mà tó bá jẹ́ pé torí ti àwọn èèyàn ni mi ò ní ṣe tó bá yẹn because mi ò kí nira mi lára Ọlọ́run ti ṣoore fún mi ṣé nígbà tí mo débẹ̀ wọ́n sọ fún ẹ pé mo béèrè owó lọ́wọ́ wọn nígbà tí mo débẹ̀ tí wọ́n sọ fún ẹ pé mo ní ká fún mi lówó tí màá fi dìbò sọ́kọ̀ rẹ̀ Ọlọ́run ti níwọ̀nba mi ò kí ń solówó ṣùgbọ́n ìwọ̀nba tó lóun ṣe fún mi alihamudulilayi mi yóò ebi ò lè pa mí ìwọ̀nba tó lóun ṣe fún mi alihamudulilayi mi ìsolówó lọ́rọ̀ àwọn kan náà nà ń fún wa nínú táàsì táwọn àwọn rìfárà táwọn èèyàn ń rìfá wa lórí house wa so Ọlọ́run pèsè fún wa láti bẹ̀ Ọlọ́run lọ́ba tí máa ní àrọ̀zákù tí máa pèsè fún yàn mi kí n solówó ṣùgbọ́n alihamudulilayi so kí ni máa ṣe jù báyìí lọ mo dé mo ní láti update àwọn èèyàn because gbogbo àwọn tí wọ́n pè wá kọ́ la lè máa pè padà lẹ́yìn kọ̀ọ̀kan pé a ti lọ o ẹ̀dá kan a ti lọ o so kí n ṣe fídíò kí n jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ tí wọ́n gbé fún wa àti ṣe àti deliver rẹ̀ so kí wá ní títí ẹ gbẹ̀ràn mi dọ́lẹ́rù tẹ́ ẹ bá ti já kí followers tẹ́ ẹ bá ti ráwọn èèyàn tẹ́ ẹ bá ti rí views lórí page yín mọ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn ẹ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀ máa dá sí ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀ máa dá sí so ìkìlọ̀ lélẹ́yìí wọ́n lè lélẹ́yìí èmi ò mi publicize ara mi lọ sórí rédíò yìí láti publicize àgbo mi lọ sórí tẹlifíṣàn yìí láti publicize àgbo mi the only thing tí mo máa ń ṣe ni pé màá drop recipe ké àwọn nǹkan yìí o ẹ ṣe báyìí o ẹ máa lò and I don't release my number ẹni àwọn tó mọ̀ mí gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ wọn ṣe wàhálà wa ni wọ́n wá ní I don't release my number èmi ò kí n fi nọ́mbà mi lẹ̀ lórí page mi ẹ lọ wo gbogbo topic mi ẹ lọ wo orí page mi ò kí n fi nọ́mbà mi lẹ̀ not until when critical condition occur. Until when it is necessary to release my number. Tí n bá rí pé ó necessary láti release number mi fún àwọn èèyàn láti lè contact mi ìsílẹ̀ láì ní dààmú. Ìgbà yẹn ni mo tó máa fi number sílẹ̀. Mo fi number mi lẹ̀ nígbà tí don recharge tó ní kidney issue. Then mo fi number mi lẹ̀ fi káwọn èèyàn pè mí pé mo fẹ́ lọ gbé recipe wá fún don recharge. So true number tí mo fi sílẹ̀ yẹn làwọn èèyàn fi reach out sí mi tó àwọn èèyàn mọ number mi èmi ò sẹ́ni tí máa wà sórí tí máa polówó àgbo lórí social media tí ó wà parí tó ní ẹ̀dá kan tó wọ́n tó bá fẹ́ rí mi ọ́fíìsì wa ń bẹ níbi báyìí pé nọ́mbà mi mi ń ṣẹ́rí ṣùgbọ́n ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí it is a great lesson for every one of us so lesson ló jẹ́ fún oníkálukú wa mo dẹ̀ wò pé kí ni tí mo lè ṣe ṣé gbogbo èèyàn ló máa àgbo cancer ni ṣé gbogbo èèyàn ló máa àgbo hepatitis ni ṣé gbogbo èèyàn ló máa àgbo diabetes ni jẹ́ kí n fi nọ́mbà mi sílẹ̀ food in case torí pé ẹni tó kàn ló mọ̀ ẹni tí ò tí kàn bóòlù ò ṣe ní kàn mo dẹ̀ fi nọ́mbà mi sílẹ̀ so ṣé wọ́n sọ fún ẹ pé mo máa sọ torí pé mo fi nọ́mbà mi sílẹ̀ ẹni ọba ní nọ́mbà mi wàláhì ọlọ́kì ni ẹni ọba ní nọ́mbà mi lọ́kì ni tó o bá mọ iye mẹ́sẹ́gì sí ń bẹ lórí fóònù mi kó tó di pé ilé ìṣẹ̀lẹ̀ mi rò pé onírú ẹ̀ rí láti jọ tó ti dáyé more than 10,000 messages mo delete ẹni more than 1,000 àwọn tí wọ́n lè testify sí tí wọ́n lè jẹ́rìí sí tí wọ́n máa ń rí wọ́n mọ̀ táwọn èèyàn bá ń bínú tí wọ́n ń bínú pé àfa mẹ́sẹ̀gì yẹn reply mẹ́sẹ̀gì abẹ nínú àwọn tí ó so màá wá sí WhatsApp mi màá wá fi mẹ́sẹ̀gì hàn wọ́n pé wọ́n náà wo mẹ́sẹ̀gì lẹ́yìn ìgbà tí mo delete mẹ́sẹ̀gì 10,000 messages mo delete 10,000 messages last week ni o bí last week no last month ẹ wo messages another messages almost 3,000 messages almost WhatsApp méjì ni mo ń lò ìkan nínú WhatsApp méjèèjì yẹn ò lélẹ̀ o olèlé iṣẹ́ àjírí almost 3,000 messages tí n bá ka messages n bá ka títí mi lè wo 50 tí ilẹ̀ òfìsú because àwọn tẹ́ ń reply àwọn náà máa reply yẹn padà ṣé mo wá lè attend sí yẹn 50 mi ò lè attend sí yẹn 50 tí ilẹ̀ òfìsú ìwà làwọn bá ká I voluntarily make move voluntarily tó bá jẹ́ pé n tá jẹ ni mi ń wá owó kiri mọ́ I must tell you the fact owó ni ń wá mi kiri mo dúpẹ́ fọ́lọ́run lórí gbígbàdúrà àwọn òbí tán bí mi lórí mi torí kìí ṣe ọwọ́ mi gbígbàdúrà àwọn òbí mi lórí mi ni torí pé n tí bàbá àti yéèyàn bá ṣe ẹ̀san máa ké lórí ọmọ gbogbo ọmọ tí ń dààmú lẹ́nìí kọ́ ìṣó ló jèso àwọn òbí ẹlòmíì ló jèso lórí fi ń ta ọmọ mi gbogbo ọmọ tí ń dààmú kiri lẹ́nìí tí ń wá owó kiri bí ṣe ń wá owó kiri lówó ń sá fún òun kọ́ ló jèso wọ́n máa ń dúpẹ́ wọ́n máa ń dá ọpẹ́ yẹn padà sọ́dọ̀ àwọn tán bí mi
pé ẹni rere mo dúpẹ́ pé mo rí ẹni rere bí mi, ẹni rere ni bàbá tó bí mi, ẹni rere ni ìyá tó bí mi, torí wọn kì í bá tèèyàn jẹ́. tọ́lọ́ máa ń kó ẹ̀san rẹ̀ fún wa tá a dààmú tá a wá owó kí tó fi wá wa kiri. so kí là ní dúpẹ́ fún. èmi ò fi Alhaji Ogogo mi fi wọ́n wá followers, mi dẹ̀ fi wọ́n wá owó, mi fi wọ́n wá customers. àwọn tí rìfárà là ń jẹ, àwọn tí ń ra house wa wọ́n ń rìfá wa sí ọ̀dọ̀ àwọn èèyàn. àti tójú mọ́ ọ̀bà mọ́ làwọn èèyàn ní rìfá náà ni àwọn tí wọ́n ń lo sẹ́ wa sí àwọn tí wọ́n ti tọrọ àti tara wa rí ìgbàlà, àwọn tí wọ́n ti tara wa rí ìwòsàn. sáwọn yẹn lè máa sọ pé ká má rìfá wa mọ́ ni àbí báwo ló ti fẹ́ ṣe. oore Ọlọ́run kò ṣe dá dúró, oore Ọlọ́run kò ṣe dá dúró. èèyàn kan ò lè block oore Ọlọ́run. Kulillahumma malikal mulki tu'ti al mulka man tasha wa tanzi'u al mulka mimman tasha wa tu'izzu man tasha wa tuzillu man tasha biyadika al-khayr innaka ala kulli shay'in qadir. biyadika al-khayr innaka ala kulli shay'in qadir. gbogbo tí ń jẹ́ oore ọwọ́ Ọlọ́run ló wà náà. Yinka TNT ṣọ́ra rẹ o, ṣọ́ra rẹ, má jẹ́ kí n bínú o, tí n bá bínú sí yàn kí n máa parẹ́ ni o, má jẹ́ n bínú o. mo mọ tí ń gbénu mi o, mo dé mo ti ń gbára mi, mi ò kí ń báyàn jà, mi ì dẹ́ ẹ̀dá sí yàn jẹ́jẹ́ ni mo lè wà controversial, mo máa wà controversial lórí òdodo ni o, lórí òdodo mi ò kì í tí n bá jẹ̀bi èèyàn mo máa apologize, màá bẹ̀bẹ̀ tí n bá rí pé mo jẹ̀bi ẹ, tó bá allegation kàn mí tí mo rí pé mo jẹ̀bi ẹ, màá bẹ̀ kọ́ ọmọ bínú ni. torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ fún àwọn Ogogo families, tó bá jẹ́ pé explanation tí mo ṣe fún àwọn fans mi lánàá, tá a bá rí àwọn ọ̀rọ̀ tó bí wọn nínú níbẹ̀, kí wọ́n má bínú, kí wọ́n fi mí yá Ọlọ́run, kan fi mí yá Muhammad. Ọlọ́run bá wa fún bàbá ní àlàáfíà tó péye pẹ̀lú ògo Ọlọ́run ní sí wọn lẹ́lẹ́mì kúkúrú, wọn ní kájú kú o, Ọlọ́run sì bá wa dúró ti gbogbo family náà. àwọn Ogogo family tán bá rí inú tí mo sọ nínú àwọn explanation mi lánàá, àwọn messages nìkan wọlé, kọ́ wọlé messages wọlé kọ́ ọlọ́lọ́mọ yẹ kọ́ọ̀tù ti wọlé lẹ́nìí messages bí kọ́ọ̀tù wọlé messages wọlé. àtàlẹ́ àná mo ti pa fóònù mi, mo ẹ̀sẹ̀ ọ̀rẹ́ ní ìsinmi nígbà mo fẹ́ send message sí Alhaji àti pé èyí tí wọ́n sọ yẹn o pé kí n delete o, mo ti delete ẹ̀. so fídíò tí mo ṣe lánàá tí wọ́n sọ tó wọ́n ní mo ti wà deleted already. so àwọn explanation tí mo fi kó àwọn èèyàn ní ìkan ìwòsàn ara mílíọ̀nù tó ti wọ millions pọ̀ lórí fóònù mi táwọn èèyàn dẹ̀ ń lò tó ń ṣiṣẹ́ fún wọn. èmi ò kí ń ṣe recipe kí wọ́n sọ pé ẹ jẹ́ kí n bá yín ṣe, máa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn lórí péèjì mi ni pé ẹ lọ ṣe fúnra yín, máa wà sọ́dọ̀ mi má jẹ́ bẹ́ẹ̀ ṣe, ìwọ náà lọ ṣe fúnra rẹ, bí mo ṣe máa ń sọ fún àwọn èèyàn lórí péèjì mi nìyẹn. èyí tó dẹ̀ jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé owó tèmi gan kún, kò sáyè mọ́. ẹni tí n bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí mo bá ní mo fẹ́ bá ṣe wàláhì mo hànú ẹ̀ ni. téèyàn bá pè mí lórí pé Alhaji adé nìkan báyìí tí mo bá gbà á mo hànú ẹ̀ ni. tí mi bá dẹ̀ parí nǹkan bíi méjì mẹ́ta ni mo dẹ̀ máa ń gbà, tí mi bá parí ẹ̀ mi ò kí láti sí àwọn kọ́sítọ́mà tó kù. rísì nìyẹn tí mẹ́sẹ̀gì tí wọ́n ń pọ̀ lórí fóònù mi, tí mi bá parí iṣẹ́ kan mi ní ṣe mi, torí pé tí n bá ti lè lọ gba owó tó pọ̀ jọ mo lè má lágbára àti deliver message àti deliver package. so Ọlọ́run má dẹ̀ bà wá lórúkọ jẹ́. èmi náà protect àwọn orúkọ mi one way or the other because my dignity is very important, my name is very important. orúkọ bàbá mi ò bàjẹ́, orúkọ tí bàbá mi lò tí ò bàjẹ́, tí màmá mi lò tí ò bàjẹ́, wáyé tẹ́wọ́ jẹ́ pé mi orúkọ orí ní ẹ̀jọ̀ bàjẹ́ just because of fools, just because of money. so ẹ bá mi wọnú Yinka TNT o, tó bá jẹ́ pé family lọ́rùn ẹ ṣe fídíò kó jẹ́ kí n mọ̀ pé family lọ́rùn ẹ, tí kì í bá wá ṣe family lọ́rùn ẹ tó jẹ́ pé dáṣẹ́ rẹ jẹ́ ọ̀yájú o mi ò kí n sẹ́ńtẹ́ ìpá ń kọlu o, òǹyájú o, tá a bá kà sí ń pàdé lórí social media àwọn abọ́dékálukú ṣe wéètì tó òǹyájú o, mi ò sẹ́ńtẹ́ ìpá kọlu o, because mi ò kí ń kọlu yẹn o. ìjọ tó ti ń ṣe program ẹ tó máa ń ṣe mi ò ta sí ẹrí, mi ò kọlu ẹ̀rí olórí péjì ẹ o, òǹyájú o. ìgbà tó bá jẹ́ pé àwọn family lọ́rùn ẹ ṣe fídíò lórí ẹ kí n mọ̀ báwọn family lọ́rùn ẹ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. tó ọ̀rọ̀ la gbọ́ yìí ṣàmọ̀ Yorùbá sọ pé ẹni tí kò bá gbọ́ ti ẹnu ẹyẹ ẹ̀gà a ní ẹyẹ òkun pàtó. ṣe àfa Akeem wọ́n ti ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ pé kì í ṣe pé àwọn dìídì ṣe fídíò fún bí àwọn ṣe lọ gbé àgbo fún actor Ogogo, ṣùgbọ́n etí tó bá gbà ló yẹ kó gbà bọ̀. gbogbo àwọn tó ti mẹ́sẹ̀jì àwọn pé káwọn dìde ìrànlọ́wọ́ pé àti pé ọ̀rọ̀ orí social media ni ọmọ wọn wá kígbe ló wá pariwo sí táwọn náà sọ pé òkè o kán lè update àwọn èèyàn pé àwọn ti jẹ́ṣẹ́ yín, àwọn ti ṣe ìwà ọmọlúàbí o, àwọn ti gbé àgbo lọ o bẹ́ẹ̀ yẹn fún actor Ogogo. kì í ṣe pé àwọn fẹ́ fi polówó rárá gẹ́gẹ́ bí àǹtí Yinka TNT bó ṣe sọ. ṣùgbọ́n ohun tí àǹtí Yinka TNT ń fàyọ ni pé gẹ́gẹ́ bí òfin ètò ìlera pé kò yẹ káwọn máa sọ gbogbo nǹkan báwọn yẹn lórí fídíò. nǹkan tí yóò bá dẹ̀ mọ̀ èèyàn mọ́ ni
nítorí náà àtọ̀tún àtòsì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ ká ní sùúrù. Bí wọ́n ṣe ṣe fídíò yìí sí àti Yinka TNT tí àwọn náà bá rí fídíò yẹn jọ kì í ṣe pé kí ẹ tún bínú padà yẹ pé ẹ tún fẹ́ ṣe fídíò padà láti máa fi bínú. Oníkálùkù ẹ ti sọ lọ́tún lósì bẹ́yẹn ohun tó oníkálùkù dẹ̀ mọ̀ oníkálùkù dẹ̀ ti mọ̀. àwọn náà tún tọrọ àforíjì lọ́wọ́ fámìlì Actor Ogogo tó bá jẹ́ pé báwọn ṣe fídíò yẹn ó kù díẹ̀ kí àtó. Ẹ jẹ́ kí àlàáfíà kó jọba. Gbogbo adájọ́ owó fọ́rọ̀ yìí náà bákan náà ẹ̀yin náà ẹ sọ sí ohun tẹ́yin náà bá rí sí, kì í ṣe láti tún dá wàhálà tàbí ogun sílẹ̀ láàrin ẹnikẹ́ni ṣùgbọ́n láti lè jẹ́ kí àlàáfíà kó jọba ní kádẹ̀jọ́ kọ́ ẹ̀kọ́. Yóò dára fún wa náà, Ọlọ́run ní fi wá sílẹ̀. Ẹ jọ̀ọ́ bá wa láìkì fídíò yìí, kẹ̀dẹ̀ bá wa share bákan náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ níyì tí ẹ̀yin wo fọ́nrán yìí lórí ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ wo ìsàlẹ̀ yẹn subscribe button ni ẹ bá wa gbọ́wọ́ lé. Kì í ṣèyàn ní jàǹbá kò dẹ̀ ní gbowó lọ́wọ́ wa. Bí ẹ ṣe ń ṣe tẹ̀ ń subscribe ọwọ́ yẹn lórúkọ Jésù ẹ̀ ní fi gbọ́mọ sí. Ẹ fi gbé nǹkan ṣe nínú ọdún yìí, gbogbo tẹ bá dáwọ́ yẹn lé ó máa yọrí sí rere ni. Láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.